káàbọ̀ fún ìròyìn wa fún títọ̀sán yìí. Oníròyìn yín òun náà ni Omoboriowo. Ẹ ṣáájú ẹ jẹ́ ká jọ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ṣíṣe ìjọba Tinubu ìfàsẹ́yìn òun náà nílé yìí yóò mú bá ìran Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n sọ bẹ́ẹ̀. Dr. Zabby ti ṣe alága ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń jà fún orílẹ̀-èdè kóòtù òjire ìyẹn Yorùbá World Media ni wọ́n ti fi ìwé ìkíni ránṣẹ́ sí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristẹni wípé wọ́n kò wọ́pọ̀ sí ọdún Kérésìmesì àti ọdún tuntun eléyìí tó ń bọ̀ lọ́nà, tí wọ́n sì lo àsìkò ọ̀hún láti pàrọwà fún àwọn ẹlẹ́sìn ọ̀hún. Ọwọ́ pálábá aṣọ́bodè tí a mọ̀ sí custom officer ti ṣẹ́gi látàrí bí ó ṣe ń béèrè fún ẹgbẹ̀rún 5 owó lọ́wọ́ arìnrìn-àjò ní pápá ọkọ̀ òfurufú ti Muritala airport tó ń bẹ ní ìlú Èkó nígbà tí custom officer ọ̀hún tó ń dúnàádúrà pẹ̀lú arìnrìn-àjò ọ̀hún. Professor Akintoye ti rán iṣẹ́ ìkíni kú oríire sí alága tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ tí yóò máa tukọ̀ ẹgbẹ́ YSDM tí a mọ̀ sí Yorùbá Self-Determination Movement fún odidi ọdún 2 mìíràn, nígbà tí wọ́n sì ń fi àkókò ọ̀hún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Baba Ayiloge fún ipa tí bàbá ọ̀hún ti kó látàrí ìgbìyànjú bàbá ọ̀hún fún ọdún 2 tí wọ́n fi wà níbẹ̀ gẹ́gẹ́ bí igbákejì alága. Ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣíṣe ìjọba President Bola Ahmed Tinubu ìfàsẹ́yìn ńlá nílé yìí ló mú bá ìran Yorùbá. Ẹni tí ó sọ bẹ́ẹ̀ òun náà ni Dókítà Akintoye ni wọ́n sọ eléyìí nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Omoboriowo Media, nítorí sọ wípé àwọn ètò ló ti là kalẹ̀ látàrí bí ìran Yorùbá yóò ṣe bọ́ lóko ẹrú, ṣùgbọ́n tí ṣe ìjọba Bola Ahmed Tinubu yìí jẹ́ eléyìí tí yóò lè fa ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ gbàgbọ́ ọ̀hún bí wọ́n ṣe ṣàlàyé. Ẹni pé èmi ló kan Tinubu yìí, ẹni ìfàsẹ́yìn ẹni ló jẹ́ fún wa. Báwo ló sì jẹ́ bẹ́ẹ̀ bàbá? Okay. Láti bí ọdún 3 sẹ́yìn ní Afẹ́nifẹ́re ti ń bá àwọn Ìgbò sọ̀rọ̀ pé láti 1999 títí di tá àgbàtà wà nísìn Ọbásanjọ́ ti ṣe oṣù ọdún 8. Ní ọ̀dà Buhari, Ọ̀ṣínbàjò ṣe vice president fọdún 8 náà. Táwa fẹ́ tó ní ọ̀rọ̀ Nàìjíríà o, not ọ̀rọ̀ Yorùbá o. Ní ọ̀rọ̀ Nàìjíríà, Ìgbò ló kàn. A ti jọ sọ kínní láti bí ọdún 3 sẹ́yìn. A dẹ̀ bá àwọn Ìgbò ní agreement pé tí Ìgbò bá wọlé o, the first thing that will happen is to draft a bill on restructuring. Within 3 months, at any understanding, wọ́n dẹ̀ ti agree. We want to go back to regions. A dẹ̀ bá àwọn ìwà sọ̀rọ̀ pé eléyìí long term ó pé wà. Ẹ̀yin ọ̀gá Tinubu tẹ́ bá jẹ́ Premier Western Region gan ó pé wà. Because Awólọ́wọ̀ nígbà tiẹ̀ ó ṣe gbogbo gudu méje pé kó àwọn Haúsá kan join, Ìgbò kan join, wọ́n gbà. Awólọ́wọ̀ lọ fẹ́ kópítà campaign ní gbogbo north, wọ́n gbà. Ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀, ẹ má jẹ́ ká lo agbára wa fún Nàìjíríà mọ́, ẹ jẹ́ ká lo agbára wa fún Yorùbá land. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ káwọn Ìgbò káwọn náà kán mú tiwọn, káwọn ìjọ kán mú tiwọn, kí àwọn middle belt náà kán mú tiwọn. A ti ní understanding yẹn, but Tinubu ò gbà. Ó lóun ló kàn. Ó fẹ́ lọ́dún 8 tiẹ̀.
ǹjọ́ ọdún mẹ́jọ tó wà ń sìn ìjó pé wa báyìí nígbà tó wá lo tiẹ̀ tán. Dr. Zabby ti ṣe alága ẹgbẹ́ asọ̀rọ̀sọ̀rọ̀ tó ń jà fún ìran Yorùbá tá a mọ̀ sí Yorùbá World Media ni wọ́n ti ránṣẹ́ ìkíni kú àwọn ọmọlẹ́yìn Kristẹni pé wọ́n kò pọ̀pọ̀ sí ọdún Kérésìmesì eléyìí tí ó ń bọ̀ lọ́nà àti ọdún tuntun. Dr. Zabby lo àǹfààní ọ̀hún láti dúpẹ́ lọ́wọ́ Baba Akintoye àti olóyè Sunday Igboho tí wọ́n sì pàrọwà sí gbogbo ọmọ Yorùbá pátá pé ó yẹ kí wọ́n lo àsìkò ọdún Kérésìmesì àti ọdún tuntun yìí láti fi ké pe Olódùmarè kó lè dáhùn sí ìbéèrè wa. Wọ́n sì rọ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátá wípé níṣe ló yẹ kí wọ́n ṣera wọn ní ọ̀kan torí pé ìgbà ọwọ́ kan báyìí òun náà ni àfi. Mo kí wa wípé a kú ọdún a kú ìyèdún gẹ́gẹ́ bí alága Yorùbá World Media Organization. Kò ní fẹ́ ìbàjẹ́ fún wa, kò ní bàjẹ́ fún wa títí láéláé, àmín. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run tó láyé tó lọ́run kò ní fi eléyìí ṣàṣemọ fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àlékún owó, àlékún ọmọ, àlékún àlàáfíà lọ́dẹ̀dẹ̀ èmi àti yín. Ìrìn àjò táwa wà nínú èyí àní kábàámọ̀, àní fèèyàn ọkàn wa ṣàwátì ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé ń ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni ọ̀n ní sí pẹ̀lú òkú ẹ̀ láìpẹ́ láì jìnnà a máa jọ na flag náà sókè ni. Wàhálà èmi àti yín kò wá ní já sí asán ní agbára lọ́wọ́ Ọlọ́run. Mo fi àkókò yìí náà mo fi ń kí bàbá wa Professor Banji Akintoye kọ́lọ́run jẹ́ kí bàbá kó gùn lẹ́mìí fún wa. Many happy returns nínú ọdún, nínú Christmas, nínú New Year, nínú birthday. Òun làwọn àti bàbá náà la máa jọ ṣe. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wa Chief Sunday Igboho Òòṣà kọ́lọ́run jẹ́ kó jẹ́ kán gùn ní ẹ̀mí fún wa ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ìgbà tí Yorùbá Nation náà bá máa jáde ọ̀n ní fi wọ́n ṣàwátì, ọ̀n ní fàwa náà ṣàwátì. Mo kí wa pé a kú ọdún a kú ìyèdún. Èmi ọmọ yín àbúrò yín ẹlẹgbẹ́ yín ni mò ń kí yín láti orí ìkànnì wípé látòrí ìkànnì World Media tí mo jẹ́ alága ni mò ń gba ẹnu gbogbo àwọn ọmọ ẹgbẹ́ láti òkè délẹ̀ kí wa wípé a ṣe yìí ṣàmọ́dún. Ọlọ́run ò ní fi eléyìí ṣàṣemọ fún èmi àti yín. Mo kí wa ní orúgun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni o. Gbogbo ẹ̀yin tí mi ò dárúkọ tí n bá ní kí n máa dárúkọ fídíò yẹn máa ti lọ gùn jù bọ. Mo gba ẹnu gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán ní ìgbàgbọ́ lórí ìrìn àjò yìí wípé ó máa ṣeé ṣe fún wa. Mo gba ẹnu wọn láti kí gbogbo wa, gbogbo àwa ọmọ kóòtù òjíire tá a nígbàgbọ́ lórí ìrìn àjò yìí wípé a kú ọdún a kú ìyèdún, ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. God bless you. Níṣe ni ọwọ́ pálábá ẹ̀ṣọ́ aṣọ́bodè ojú òfurufú tá a mọ̀ sí custom officer ní pápákọ̀ òfurufú ti Muritala Airport tó wà ní Èkó. Níṣe ni ọwọ́ pálábá ọ̀gá ọ̀hún níṣe ni ó ṣẹ́gi látàrí bí arábìnrin ọ̀hún ṣe ń béèrè fún owó 5,000 lọ́wọ́ arìnrìn-àjò tí arìnrìn-àjò ọ̀hún sì tún ná owó òun pé 1,000 òun náà ni mo ní àǹfààní láti san o torí pé gbogbo ẹrù tí mo gbọ́ pátá òun náà ni wọ́n ti yẹ̀ wò. Nígbà tí fídíò yìí ti pátápátá ni wọ́n bẹ̀lù àtẹ́lù bí ìwà àjẹgúdújẹrá, ìwà kálọ́nilọ́wọ́gbà àti ìwà kágbáhùn tí kìí ṣe tẹni ṣe wá gbogbo láàrin àwọn tó jẹ́ pé wọ́n ń wọṣọ tí wọ́n ń sọ wá. Bẹ́ẹ̀ sì ni alukoro fún iléeṣẹ́ custom officer náà bu ẹnu àtẹ́lù bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀. Ìyẹn alukoro Abdullahi Mawada sọ wípé àwọn lòdì sí irú ìwà tó ṣẹlẹ̀ yìí. Ó sì ṣèlérí wípé àwọn yóò ṣe ìwádìí òdodo. Bẹ́ẹ̀ sì ni tí àwọn bá ti fi ìdí òdodo múlẹ̀ o, àwọn yóò sì rí pé ìdájọ́ tó yẹ ó wáyé bó ṣe yẹ kó wáyé láì ní fi igbá kan bọ̀kan nínú. I no get. Okay, bring 3. I no get. How much? Talk with, I'll give you. How much you have? Come put this in for your bros, no dey go. Now what you give, I no be see take. I know for level. Give it 2. And now what I'll give you this. Wait. Wow. Carry enter. You want to most stay here? I don't carry my kind of food stuff I carry. I don't declare it. I know they give you 2.
I don't give you 1K, say you tell me say no, I give her 1,000. Mama, where they carry the bag they go now? No, leave my here. No. Mama, stop. I don't want to be rude, I beg. Rude, okay. I don't want to be rude, please. Rude, not rude. Why are you doing this now? Call your OC, if you want, call your OC now. Give me 1,000. For what? Mama, I don't want to be rude, I beg. Go ahead. I don't want to be rude. Go ahead. What you sow is what you reap. Go ahead. I don't want to sow anything. What you sow is what you reap. Go ahead. How can you give 1,000 for what? I don't even pay 5,000. Come down to 2. Professor Banji Akintoye ti ránṣẹ́ ìkíni sí igbákejì alága tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ẹnu ẹgbẹ́ YSDM tá a mọ̀ sí Yorùbá Self Determination Movement, ìyẹn Ọ̀túnba Ọlá Adémọ́lá. Baba Akintoye sọ pé àwọn nígbàgbọ́ pé àsìkò tí bàbá ọ̀hún tó darapọ̀ gẹ́gẹ́ bí igbákejì alága ní YSDM yìí, pé àwọn nígbàgbọ́ wípé yóò tún ṣe gudugudu méje àyà mẹ́fà o, pé àwọn nígbàgbọ́ kí ó dodi pé ọdún méjì bàbá ọ̀hún yóò parí, a ó ti wà nínú Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni wọn ò ṣàì kí bàbá wa Banji Ayiloge gẹ́gẹ́ bí iṣẹ́ takuntakun tí bàbá ọ̀hún ṣe láàrin ọdún méjì tí bàbá ọ̀hún tó fi wà ní ipò igbákejì alága fún ẹgbẹ́ YSDM, tí wọ́n sì gbé òṣùbàràǹbẹ̀ fún bàbá ọ̀hún pẹ̀lú bó ṣe tu ikọ̀ YSDM tí kò sí wàhálà gbòòròsàn láàrin wọn. News yẹn jáde ní ọmọ orísìn tó fi kọ́ bẹ́ẹ̀ yẹn, because nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ní Yorùbá Self Determination Movement YSDM is that our brother Banji Ayiloge did 2 years of meritorious work fún Yorùbá Self Determination. That was a time tó jẹ́ pé ńgbà tá a bẹ̀rẹ̀ tí difficulty wà gan-an. It was a lucky thing that I knew a man of his caliber and solidity in the work. A ní òfin ní constitution wa wípé ẹnikẹ́ni tó bá ṣe vice chairman ọdún méjì péré ló gbọ́dọ̀ ṣe mọ́. Kì í ṣe pé Mr. Ayiloge ṣe é nìbọ̀dù, Banji Ayiloge ò ṣẹ̀ wá o. A ò lè jáde, òun náà ò fìbínú jáde o. So news wẹ̀ pé opt-out yẹn ẹgbàgbé mi ò ẹni tó kọ́ ọ̀kọ́ dáadáa. Ọmọ English lò. Tó bá mọ̀ ọ́ lò á mọ̀ wípé impression tó ń gbé sílẹ̀ ni wípé ó ti bínú kúrò bẹ́ẹ̀ rárá o, kò bínú kúrò láàrin wa o, àwọn náà fi bínú lè kúrò o. Ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọdún méjì tí òfin wa sọ pé ó gbúdọ̀ lò tó kù bí oṣù bíi méjì láti bí October, ọdún méjì yẹn máa parí ní 18th of December. Gbogbo wa la mọ̀ láti October the Secretary General ti kọ̀wé jáde pé the Vice Chairman's term ó fẹ́ end on so date, and therefore gbogbo àwọn organization wa tẹ́ bá rẹ́ni tẹ́ fẹ́ nominate pé kó dípò ẹ̀ nominate yẹ. Oṣù méjì la fi ṣe ètò yìí, kì í ṣe pé láàárọ̀ ọjọ́ kan ayapa fúnra wa rárá gbọ̀ngàn bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀. So nígbà tí secretary gbé news yẹn jáde ní October, àwọn organisation kan wá nominate àwọn èèyàn wọn. Mo rò pé wọ́n ní òmò iye èèyàn tó, mo rò pé tó 5-6. Secretary General wá pé àwọn tá à ń pè ní vetting committee, is the same vetting committee tó ti ń ṣiṣẹ́ láti jọ́ tá a ti dá YSDM sílẹ̀ 2 years ago. So wọ́n pe vetting committee wá invite gbogbo àwọn tí wọ́n nominate wọn yẹn wá sí ìpàdé láti vet wọn ní kọ̀ọ̀kan. Wọ́n sọ fún mi pé ìpàdé tí wọ́n fi ń vet yẹn ó bẹ̀rẹ̀ nìkan bí aago 7 lálẹ́ báyìí, aago 4 àárọ̀ ọ̀la ló tó tán. So kì í ṣọ̀rọ̀ ọ̀rìmọ́rì kankan.
Nígbà tí wọ́n dẹ̀ ṣe tán, wọ́n gbé report wọn fún Secretary General for transmission to the executive. Secretary General dẹ̀ gbé report wá sí executive pé lágbájá ni wọ́n yàn o. Okay, executive ò ní nǹkan kan láti ṣe ju pé okay, meeting council, the whole council, all the organizations represented in the whole council. Wọ́n wá pè wá jókòó. Okay, àwọn vetting èmi secretary yín mo ti ránṣẹ́ síta pé a ní ìdí láti yan vice chairman mìíràn o. Àwọn èèyàn ti nominate àwọn èèyàn wọn o. Vetting committee ti wá jókòó pẹ̀lú àwọn tí wọ́n nominate, wọ́n ti select èèyàn kan o. Ẹni náà tán select ní mo ti gbé lọ sí executive o. Executive ti wo wọ́n ti ní kí n gbé wá síwájú yín the council of the organization. So council dẹ̀ wo àdẹ̀gba ẹni tí wọ́n yàn yẹn. Now, party ti Mr. Ayiloge ń bẹ̀. Ní meeting executive, eléyìí tí àwọn òyìnbó máa ń pè ní fanfare láti ṣe send off. Kálukú sọ nǹkan dáadáa tán mọ̀ nípa gbogbo bó ṣe ṣe ìrànlọ́wọ́ fún gbogbo bó ṣe ṣiṣẹ́ nínú YSDM and so on and so forth. Nígbà tá a tún wá dé council ojú ẹ̀ tún wá pọ̀ jù yẹn lọ, fanfare ẹ̀ tún wá pọ̀ jù yẹn lọ. So it was with joy and love and friendliness that we parí ọ̀rọ̀ náà one single word, opt out, opt. It's a very terrible choice of words. Níṣe ni àwọn ẹnjìníà tamọ̀ sí àmẹ̀rọ níṣe nínú wọn dùn o nígbà tí ilé ìpamọ́ ti ìlú Port Harcourt tó bẹ̀rẹ̀ iṣẹ́ lójijì. Ṣé lóòótọ́ òun náà ní ilé ìpamọ́ ọ̀hún ló bẹ̀rẹ̀ iṣẹ́? Ẹ wò ó, nínú wọn dùn wípé àwọn gbìyànjú wípé àwọn kan tiẹ̀ tan ilé epo ọ̀hún fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún gbọrọ tí ilé epo ọ̀hún ti wà ní àìkú àti àìlera tó sì ń ṣàìsàn. Inú gbogbo wọn dùn wípé àwọn rí àṣeyọrí ilé ìpamọ́ ti ìlú Port Harcourt yìí, àwọn rí gẹ́gẹ́ bí ilé tí ó tún padà tún ran ètò ìfọpo lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Níbí yìí, òun náà ni a ó fi àdàgbà kókó inú ìwé ìròyìn wa títí tòní la ó fi rọ̀ sí. Oníròyìn òun náà ni Omoboriowo, títí di ọjọ́ mẹ́jọ tá a máa pàdé. Ó dàbọ̀, kí èmi àti yín kájọ fi ire àtayọ̀ kájọ fi pàdé.